bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Bí ó ti wà láti kọ́ ṣe, ó bẹ nísìn, bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé ẹni pẹ̀lú ọgbà. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ńlá Jésù. Bámi ṣe hallelujah mẹ́jẹ ṣe hallelujah. Hallelujah. Ṣe hallelujah. Ọjọ́ orí máa pẹ́, ẹ̀mí máa gùn, mo béèrè wẹ́rẹ́ òkè. Ọdún àfilẹ́mi lọ́wọ́ kó ṣe hallelujah. Ẹ̀yin Olúwa lógo. Ẹ̀yin Olúwa lógo. Ẹ̀yin Jèhófà lógo. Ẹ jẹ́ ká jókòó. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin àti obìnrin fún oore ńlá tí ẹ ṣe fún mi. Your loving kindness to me. Kì í ṣe pé mo mọ̀ ọ́ ṣe. Not that I am perfect. Èyí tí wọ́n fún mi lóye ńlá yìí ló dàbẹ́ ni pé mo cool down. That since you gave me this position, I have come to my level. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ̀nyí tí mo ti ké má mìíràn tí wọ́n ní kúrò mẹ́. Many of these women I have shouted them down. Àwọn ọkùnrin pàápàá wọn níye. The men are innumerable. Ó sọ̀rọ̀ ẹ bàbá Adérẹ̀yìn wò ló lọ gbà wọ́n yẹn. Beware, you are looking at Adereyo. Go and follow the other way. A ti lu agbára yìí nígbà yẹn. We have welded this power there. Ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run nígbà tí wọ́n gbé mi sípò ńlá But yìí. when I was elevated to this position, Olúwa wa gbé ẹ̀wù ẹ̀mí mímọ́ wọ̀ mí. God gave me the spirit of the Holy Praise Spirit. the Lord. Hallelujah. Nígbà tí ọ̀rẹ́ mi kan wà wọ́n pè ní Odùróyè Junior. One of my friends, Oduroye Junior. Ní gbogbo Christ ọ̀sẹ̀ mi pẹ̀lú ó mọwọ́ mi. In the whole of Christ, he understands me. Èmi náà dẹ̀ mọwọ́ ẹ̀. I also understand him. Ìkan nínú àyàwó ẹ̀ ń wò mí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí. One of his wife is around here, Ìgbọ́n o kò jẹ̀bi. but the death is condemned. Síbẹ̀ mẹ́bínú torí pé I am not offended ó wu Ọlọ́run ní ó mú lọ. because it has pleased God to take him away. Nítorí ẹ̀dá mi sí ni pé kí wo ohun tó máa lọ ní ìjọ Christ ọ̀sẹ̀ nígbẹ̀yìn. He has preserved me to be able to learn from Christ Church in the last days. Èyí ló torí ẹ̀ sọ pé kí wà níbí òòrùn kí máa wò wọ́n. That is why he has put me in this position. Olúwa to dàdúrà wa observe. gbà. Amen. Tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. My topic, Ìdàgbà nínú ẹ̀mí. the spiritual development, Ìdàgbà nínú ẹ̀mí. spiritual growth, Ìdàgbà nínú ẹ̀mí. spiritual development. Olúwa jẹ́ ká dàgbà nínú ẹ̀mí. Amen. Bí tó o bá ti dàgbà nínú ẹ̀mí. If you do not grow in the spirit, Tí a bá ní ká máa sọ ọ́ túmọ̀ sí ìrònú padà fún èmi àti ìwọ. if we are to interpret, it means redemption. Tí a bá kíyèsí bí ènìyàn bá wà tí ò tí ì dàgbà nínú ẹ̀mí. If you are existing and you have not developed in the spirit, Bí ẹlẹgbẹ́ kan bá dójú tì í. if you are disgraced publicly, Tó jẹ́ pé àkókò tí ire ẹ̀ máa dé nìyẹn. and that is the time for you to be elevated, Àṣekínú àdẹ̀bínú lọ. he will be annoyed and he will go away. Abínú lọ. He will angrily leave, Kí Èṣù bá lè rí i pé òun gba ògo rẹ̀ lọ́wọ́ ẹ̀. so that Satan may take away his glory. Èṣù ò ní gbogbo wa lọ́wọ́ wa. I pray Satan will not take your glory. Ìdàgbà nínú ẹ̀mí. Spiritual development. Ó ní mò ń sọ fún yín lónìí. That is my Kólósì. the book of Colossians, Orí kejì. chapter 2, Ẹsẹ̀ karùn-ún. verse 5. Ẹni tó bá rí kó bá kà. Nítorí pé wò ó bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe gbà gbogbo lẹ̀ ń rí Adérẹ̀yìn wò. Although it is not every time that you see Adereyo, Ṣùgbọ́n but ó dàbẹ́ ni pé jíjẹun mi my feeding àtàìjẹun mi and my lack of food, àìjẹun mi ló bẹ́ẹ̀ pọ̀ jù ti time I do jíjẹun. not eat is more than the time I eat. Torí pé ìrọ̀rùn kì í ṣe ìrọ̀rùn yẹn rí. Because I see your peace as my own peace. Tí ìjọba tó tí ìrọ̀rùn bá wọ̀jọ. If the church is growing, Ìwọ tí o jẹ́ aṣáájú the leadership, wà nísìmí. we have rest of mind. Bá
bá mi kà á. ṣùgbọ́n èmi bẹ lọ́dọ̀ yín ní ẹ̀mí. ṣùgbọ́n èmi bẹ lọ́dọ̀ yín ní ẹ̀mí. yes mo wà yes. mo sì kíyèsí ẹ̀tọ́ yín. ẹni kìíní. mo ń yọ̀ mo sì kíyèsí ẹ̀tọ́ yín. mo ń yọ̀ mo sì kíyèsí. I am happy and observing. àti ìdúróṣinṣin ìgbàgbọ́ yín nínú Kristi. àti ìdúróṣinṣin ìgbàgbọ́ yín nínú Kristi. And your steadfastness in the Lord. nítorí náà. torí náà. bí ẹ̀yin ti gba Kristi Jésù Olúwa. ẹ jẹ́ ká gba Kristi Olúwa wa. Let us accept Christ our Lord. bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀. yes go on. kí ẹ fi gbòǹgbò múlẹ̀. kí a sì gbé yín ró nínú rẹ̀. kí a gbé wa dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run torí You pé establish in the word of God because ọ̀nà tí à ń rìn yìí this way ọ̀nà tó ní agbára jùlọ ni. is the most powerful of all ways. ibẹ̀ ni gbogbo ẹkún ọ̀gàn gbogbo ìṣòro ayé ibẹ̀ ló wà. That's where two. ọ̀nà kan wà. There is a way èyí tó ṣòro rìn. that is very difficult to tread. ibẹ̀ ni àlàáfíà wà. That's where there is peace. ibì kan wà. There is another word ọ̀nà tó dùn ún rìn. that is very easy to tread. ibẹ̀ ló ti máa dìmọ̀ pé ẹ jẹ́ ká lọ mú lágbájá. That is where you plan evil things. ẹ jẹ́ ká lọ dènà dé. Let us go and waylay him. lánàá nígbà tí mo lọ sí báńkì mo rí àwọn kan ó lọ gba 2 million. Yesterday I went to the bank and they received 2 million. ǹjẹ́ o mọ ilé ẹ̀? Do you know his house? ó lóun mọ́. He said he knows it. kò burú kẹran. He's in trouble. láti ọ̀nà burúkú yìí ni. Do not tread such way. ẹ wá jẹ́ kíyèsára Let us beware níbi tá a wà yìí. where we are. bíbélì ọ̀rọ̀ ìwé mọ́sán fún ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ mi wọ́n pé The Bible says ó ló dára bó bá jẹ́ pé àti ìmọ̀nà yìí. it were better if we ṣùgbọ́n had not nígbà known tá a the way mọ̀ ṣùgbọ́n nígbà tá a mọ̀nà yìí than dá. after knowing the way. ẹ jẹ́ ká wo Peter. Let us look at Peter. Pétérù Pétérù kejì orí kejì ẹ jẹ́ ká wo ẹsẹ̀ Peter ogún ẹ̀ 2 ẹsẹ̀ ogún ẹ̀. verse 20. nítorí lẹ́yìn bí a bá ti yọ wọ́n tán. wò ó nísìnyí Now, nígbà kan at one time, ọ̀pọ̀lọpọ̀ wa ló wà nínú òkùnkùn many of us were in darkness. nínú ilé wa pàápàá. Even in our home, ẹbọ là ń sìn we do not worship God òrìṣà but là ń sìn Satan. òrìṣà là ń sìn. We worship idol. ọyá ká nípa mímọ̀ nísìnyí olùgbàlà wa jẹ́. nísìnyí ọ̀pọ̀lọpọ̀ wa ti mú olùgbàlà. Now that many of us have turned to Christ, ẹ́ bí wọ́n bá tún fi ara wò kọ́. ó sọ fún wa pé ó ní ọ̀nà náà dára bó bá jẹ́ pé a kò mọ̀ it is good if we do not know the way jù pé ó mọ̀ tán than to know it ó padà and you check back. ìtọ́sọ kàwé tí a sì ṣẹ́gun wọn. aṣẹ́gun wọn. And they are conquered. ìgbẹ̀yìn wọn burú ju ti ìṣáájú lọ. ẹ́ ìgbẹ̀yìn ó wọn sọ fún wa pé ìgbẹ̀yìn wọn burú ju tàṣíwájú lọ. Say their end will be worse Pé- than their other. inú àwẹ̀ mọ́ onígbàgbọ́ dẹ̀yìn lágbìfà òòrè ló àwẹ̀ mọ́ onígbàgbọ́ dẹ̀yìn lágbìfà òòrè ló àwẹ̀ mọ́. hallelujah hallelujah. àkókò lọ The time is spent. ṣùgbọ́n But ibi tá à ń kà lọ́wọ́ yìí where we are reading, mo fẹ́ ká kíyèsára I want us to beware. mo fẹ́ ká kíyèsára púpọ̀ Beware níbi tá a wà yìí where we are. tá a bá ṣiṣẹ́ lọ lórí. If we do not work hard, ọ̀pọ̀lọpọ̀ ló máa jogún iná. many of us will go to torí hellfire. pé a ti fi yí ẹwọ́ ọmọ ènìyàn ohun tó yẹ kó ṣe. You have been told the right thing. ṣùgbọ́n síbẹ̀ But yes, ó ṣàyàlé. you ẹ bá wo First Peter 1. abẹ ní Peter 1 orí 1 ẹsẹ̀ Something happened of recent. kò ní sọ. I won't say it. ṣùgbọ́n tí ó bá jẹ́ pé mi ò jó lórí ìjọ mi ò lè wá. But if I were not a leader, I would not come. kí ló fà á. What is the cause? àti mú ìdánwò ọ̀pọ̀lọpọ̀ gbádùn mìíràn lọ sí ọ̀nà tí ò yẹ kó rìn. So many have been tempted and swept away. torí pé ẹlòmíín wà. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílé túbú lè ní Many who are in prison today, tó jẹ́ pé wọn ò mọ tọ́ba débẹ̀. most of them are innocent. àkóbá àdábá olúwa má dá nípinnu rẹ̀. Amen.
They did not know how they got there. tó bá dẹ̀bi lè pé If they ask him, á ní kò yé he òun. will say, I don't understand. ìyẹn sọ wọn pé àti mú ìdánwò ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lómìíràn jẹ́ It shows that many people are ẹlòmíì gan ẹlòmíì tó bá gbóúnjẹ lẹ̀ Some, if you give him food, nígbà tó bá ronú when he thinks fast, àánú ṣe é he will speak with fight for pity. tèmi náà rèé It is me. kí ni mo ṣe Ọlọ́run. What is my offense? ẹlòmíì a máa béèrè kwẹ́sọ̀nì tó lágbára Many, olúwa kí ló ṣẹlẹ̀ God, what is happening? mo ń gbà tó fi kẹ́ I keep the commandment. bí mo ti wo adéyàwó létò mẹ́tì bàtàn nàìjíríà. As hard as Adelewo is, I always treat people tó o well. bá dírẹ̀sì tí dírẹ̀sì ẹ̀ ò dáa If you dress evil, àti pàápàá tó bá ilé Ọlọ́run tó yẹ ẹ̀ka ní I'm lọ́sẹ̀ in the house of God. tàbí ẹ̀ka ní lóṣù kan But once in a while, tí mo bá rí ẹ if I see you, wàhálà dé. it is trouble for you. níbo ló ti ń bọ̀ Where are you coming from? àjẹ́ ni ẹ́ ni Are you a witch? ṣé babaláwo ló tọ̀ lọ ní. Are you a diviner? èmi kẹ̀ mẹ́mọ̀ kan And I did not know. bàbá mi kàn pè ní Akínwándé One of my fathers thought Akinwande Kútúyì Olukutuyi ògbólógbó wòlíì ni. is a great nígbà tó prophet. máa sọ fún mi ó sọ pé When he told me, ṣé ni òun gbọ́njú mọ wòlíì owó tí ẹ̀ mọ̀ bó ṣe débẹ̀. he said he found himself in the prophecy. He did not know how he could do. nígbà kan sọ fún pé ṣe ni wọ́n ṣàtà nílẹ̀ ìdájẹ́. When they said they will come and take him at Ilaje town. ṣùgbọ́n kí ni ó ti dún kí ló mú mi rìfáàsì ni But pé why did I refer to this? ó wá di ọjọ́ kan One day, torí pé ẹmọ tó sì dè jù mí you àmọ́ who can worship God more than me? tébù jọ Only the table of the church òun nìkan ló sì jẹ is the only one that can worship God more than I do. bó dára mẹ́lẹ̀ ọbẹ̀ When it is good, I am bó kò there. díẹ̀ ká tó mọ́ lọ́bẹ̀ Where it is not ideal, I go there. ẹyẹ ọṣọ mi wá nígbà mìíràn Watch me one time. hallelujah. Hallelujah. kí ni mo fẹ́ sọ ni pé What am I saying? bàbá yìí wá sọ fún pé adélẹ́yìn mọ́ Father níbi said that day, I said yes. archdeacon ló ń pè mí gbà. He was calling me Adikin then. ó jà ẹ́ náà mọ́dẹ̀ ṣe o. He said, I pity you. kó ṣe What is the cause? ó jà ń àìmọ̀ ké máa yóò bó bá màá ń ké máa. Certain people, if you know them spiritually, you will just abandon them. wo máa tí máa sọ fún You bàbá know my response to him. mọ bàbá yìí. That I will not even be able to bear. ó wá ní níjọ́ kan mọ́ ní ọba fún mi lọ́dúnrún àkẹ́ ó ti dé ju They take me to pray. I said, this is too much for me. ó wá gún mọ́ mi. Then he yes. ṣebí mo fọ ọmọ He náà gbà. said, but you said you are powerful. ó ní This is it. ọjọ́ mẹ́ta ọmọ mẹ́ta. Just 3 days and you lost 3 days. ó ní kò sí kankan You said there's ní not kankan wà. so much. hallelujah. Hallelujah. ẹjọ́ tí mo sọ fún ilé What mi ni I'm pé saying today is, kò sí ìta àgbọ́ rí there's nothing new. ṣùgbọ́n láti rán wa létí ni But to remind us, tí a bá kíyèsí ìwé kan if you look at a book, kí tó kúrò bí màá pè wé. before I step down, ìwé yẹn lọ báyìí pé Timothy. ti yẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n yà kúrò nínú ọ̀rọ̀ asán. wo tí ẹlẹ́sàn bá dọ̀dọ̀ rẹ if the deceiver comes to you, tó bá sọ fún ẹ pé ibi tó rìn yìí o kò sọ̀nà if ńbẹ̀ he tells you there's no way where you are treading, má dá lóhùn. do not mind him. ṣùgbọ́n But méjì ni it's one of two things. wòlíì mi á sọ títọ́ fún ẹ Some prophets can say the truth, ṣùgbọ́n tó bá takò but if you go against it, bo mẹ́kẹ̀ẹ́ gbé ẹlẹ́tọ́ dáhùn. he will pretend when he sees you in the water. a wá lọ sọ fún Ọlọ́run pé He Ọlọ́run will jọ tell God, òun ti sọ bẹ́ẹ̀ yìí o I have ìgbà warned tí ò him, dẹ̀ ti gbà ó but he did ṣàbọ̀. not heed. I have left him alone. tó nítorí bẹ́ẹ̀ yé èèyàn mi. Therefore, brethren, ṣe rí àwòlíì prophets, Ọlọ́run fi wọ́n ṣe Ọlọ́run fún àwa tí they ò mọ kankan ni. are semi-gods to us who know nothing. ṣùgbọ́n tí o bá bẹ̀rẹ̀ sí í ṣe ó kù díẹ̀ káàtó pé Continue to say you know more. èmi ni mo mọ̀ I know all. máa gbàdúrà ta ìwẹ̀ I ṣe will pray and fast. máa lò sọ́ọ̀rù I will go to the vigil. kí wọ́n tó débi sọ́ọ̀rù Before ẹ̀ you wọ́n go ti to the parí ẹ̀. vigil, they will finish your record. wọ́n ti parí ẹ̀. They have finished your record. ní wọ́n lọ dá lóhùn ó So tẹ̀. don't mind him. ṣebí kò wọn kó wọn kókè náà ni. You can ibi only táwa come. máa dé kò lè débẹ̀. You cannot get to where we will. torí bẹ́ẹ̀ Therefore, mo wá bẹ̀ wá I have ẹ má pleaded to bínú you. Do not take pé offense mo fa ọ̀rọ̀ náà díẹ̀. that I have taken long. ṣùgbọ́n síbẹ̀ Yet, mi ò tí ì kúrò ń bẹ̀. I have not come ìrìn down. tí ó fún
ìwé kan tí mo fẹ́ sọ ìwé náà oko ni ta ló ní ọ̀tá mi máa ní àgbákò kínní. When this one will come as a temptation, ojú àlá ni it was in a dream. ẹnìkan kan débẹ̀ ni Somebody came. ó ní òun á ṣe fún mọ́ lóò lè ṣe nǹkan He kan. said, I will discipline yourself, but you cannot do a anything. bẹ̀rẹ̀ sí í jà. And we start to struggle. ìjà yìí lágbára It púpọ̀. was a great struggle. nígbà kan One time, ó kàn gbé mi ọdẹ fò má lọ́wọ́. he carried me and I flew away from him. ibi tí mo ti lọ balẹ̀ Where I landed, kí tó balẹ̀ mo tó bá before níbẹ̀. I landed, I met him there. àwa rẹ̀ ní ó ní He's ṣe mine. ó ní ṣe mo ní mo ní agbára He mo ní said, you are agbára powerful. ni I mo said, lò. it is the power of God. ṣùgbọ́n síbẹ̀ Yes. títí mo á gbà wá ní ìyànjú lè I want to ní. advise you today. kò síbi tó wà tí wàhálà ò sí níbẹ̀. There is nowhere you are that there is no temptation. mọ́kàn ẹ balẹ̀ gẹ́gẹ́ bí tá a kọ́kọ́ But láìpẹ́. let God be your watchword. mọ́kàn rẹ balẹ̀. Before ọlọ́run ẹ̀ dá wa. àwa gbé ọ̀gá ní àwọn ọ̀rọ̀ rírí ayé tá a sọ. bàbá àwọn ọ̀tá ṣe ní bá ní dárò. iye mo pamọ́dé bá ẹ fẹ́. olúwa gbà wá lọ́wọ́ wọn sọ́dàdúrà. ní orúkọ Jésù. ọjọ́ dọwọ́ rẹ̀. Gbogbo ọ̀tá tó ee á gbọ́ kò tó lẹ̀. tó wà kòtò wà lọ́wọ́ wọn. Olúwa gbé wa ní. ìfẹ́ mọ́tò ọlọ́run dàpọ̀ tí ẹ̀mí mímọ́ ìrayà láfíà ìbùkún gbélékè gbéga ìjì ó bá sọ̀kalẹ̀ wa nẹ́ni Olódùmarè bẹ̀ ọ́ mọ́tàbí lẹ́nì kankan wa lọ́wọ́ níwòyọ́. Iye, iye, iye.